Mo kí yín káàbọ̀ sórí ètò Adùn Yorùbá. Orúkọ mi ò yí padà, èmi náà lọmọ yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, Olúwadámilọ́lá, ọmọ bàbá Ayọ̀délé. Lórí ètò Adùn Yorùbá lónìí, ẹ ó tún gbádùn wa lọ́nà àrà ọ̀tọ̀. Àwọn ohun tá a mú wá fún yín lónìí, ó bù háyà, ẹ rí ọgbọ́n kọ́ gidigidi. Bákan náà, a ó sì tún dá yín lára yá pẹ̀lú. Ẹ wò, ẹ wá nǹkan fìdílé. Àìfàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún. Àìfàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún. Adùn Yorùbá. Tó ọ̀rọ̀ wa fún ti òní bó ti lọ nù. Níwàyí a ti wá bọ́ sí abala mìíràn tí à ń pè ní abala ìlù àti orin ọgbọ́n, níbi tá ò ti máa da ìlù àtorin papọ̀ láti fún wa ní àríyá rẹpẹtẹ. Ẹ wò, bí ẹ bá ti mú jó yín, ẹ má gbàgbé láti máa kẹ́kọ̀ọ́ nínú ohun tí a fẹ́ ṣe. Ó yá o, àríyá bẹ̀rẹ̀.
Àìfàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún. Àìfàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún o. Ẹ jẹ́ yá fàgbà fẹ́ni tó tó sí o. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́lé ayé orójúmọ́. Àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́lé ayé ogún o. Ọ̀gá méjì ò lè darí ọkọ̀ kan. Kọ́mọ ẹ̀sẹ̀ ò mọ̀ra rẹ̀ lọ́mọ ṣẹ́. Kágbà ó sì mọ̀ra rẹ̀ lágbà o. Òun nìkan ló lè jẹ́ kílé ayé orójú. Ṣé bóun ló lè jẹ́ kílé ayé ogún kò mọ̀ lọ ní mẹ́lọ́mẹ́lọ́. Kágbà ó mọ̀ra rẹ̀ lágbà o. Kọ́mọ ẹ̀sẹ̀ ò mọ̀ra rẹ̀ lọ́mọ ṣẹ́. Kọ́gà ó mọ̀ra rẹ̀ lọ́gàá o. Kílé ayé ò lè máa ro ojú. Ẹ̀yin èèyàn wa gbogbo, mo lérò wípé ẹ gbádùn àwọn abala tí ẹ ti wò sẹ́yìn. Kò tí wá tán síbẹ̀ o, ó kù báyìí nìbọn ró. Ọ̀pọ̀ títí wá sún kan ọ̀rọ̀ ọgbọ́n níbi tí a ó ti máa yànnàná ọ̀rọ̀ wa fún tòní lédè Gẹ̀ẹ́sì. The literal meaning to our proverbial words today is simply emphasizing on how disrespect and unruly behaviors to elders and to appropriate authorities has contributed massively to the degeneration of our society today. It is high time we retraced our steps, embrace our moral standards, and embrace our moral ethics. We have a lot in us. We have our cultural values and we have our cultural edifice. I'm imploring every one of us to please retrace our steps towards having a better society. Thank you. Ẹ wò bí ká má lọ́mọ lónìí ni, àmọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ lópin. This is the point we're telling you. Till we meet again next time, please kindly like and comment on our videos. Also, click on the notification button so as to get prompt notifications whenever we drop our new videos. And do not forget to subscribe to this channel. We love you. Ireo.